أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹ̀yin olólùfẹ́ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́tún wá jẹ́ olólùfẹ́ Abu Imran Fasco Bless akọni bí a ṣe ń ronú mo kí wa pé a kú àtàárọ̀ ọlọ́run balẹ̀kọ́lá yọmọ ṣe àtijọ́ àti mọ́ ẹni kọ̀ọ̀kan wá ní rọrùn ọlọ́run ní fi wá sílẹ̀ o ọlọ́run gbàdúrà wa la haula wala quwwata illa billah. àwọn alájà méjèèjì tí ẹ̀ ń wò ní iwájú mi yìí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n àwọn ògbé nílẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá ni wọ́n ń gbé. wọ́n pè mí wọ́n ní akọni bí a ṣe ń ronú olólùfẹ́ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni wá a sì máa ń gbádùn ètò yín ó sì wù wá ká kírun lẹ́yìn bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n wá ṣe àdéhùn wípé àwọn máa wá s'Ògbómọ̀ṣọ́ láti wá kírun lẹ́yìn bàbá Ìmáàmù. àwọn ọ̀kan fẹ́ máa gbọ́rọ̀ wọn ní orí social media lásán ó wúwo àwọn káwọn rí wọn sójú káwọn kírun lẹ́yìn wọn. wọ́n ṣe àdéhùn náà wọ́n dẹ̀ mú àdéhùn náà ṣẹ wọ́n wá ní káwọn tó lọ sí ọ̀dọ̀ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o àwọn kọ́kọ́ fẹ́ ṣe àbẹ̀wò sí èmi tí mo jẹ́ ọmọ wọn. alájà ẹ bá ń sálámọ̀ sí àwọn èèyàn wa nílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. alájà ẹ kú rìn ṣé kò rẹra ọlọ́run níjọ́ rẹ̀ yìí ọlọ́run bá bá san ilé san lórí ìfẹ́ bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ ní ọlọ́run nífẹ̀ẹ́ tiyín náà ọlọ́run dúró tì yín àwọn ọmọ tiyín ló ní láárí la haula wala quwwata illa billah. kí àwọn èèyàn wá lè bá mọ̀ pé lódodo ilẹ̀ Haúsá ni ẹ ti wá ẹ bá wa sọ Haúsá sí àwọn aráalé níwọ̀nba. Assalamu alaikum to muna gaida ƴan uwanmu musulmi mutanen garinmu da mutanen Najeriya gabaki daya. Allahu Akbar. So alájà kí ló fà gan tẹ́ ṣe nífẹ̀ẹ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó bẹ́yẹn? Alhamdulillah. Alhamdulillah. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kí Ọlọ́run bá kọ́ bá lọ́ra ẹ̀mí wọn. Ọlọ́run jẹ́ á rí wọn pẹ́. Allahumma amin. Ọlọ́run jẹ́ á rí wọn pẹ́ lórí dáadáa. Allahumma amin. Ọlọ́run túbọ̀ fi ẹsẹ̀ wọn rinlẹ̀ báyìí lọ lórí tí wọ́n gbé lọ́wọ́. Alhamdulillah. Ọlọ́run wá ràn wọ́n lọ́wọ́. Allahumma amin. Kò sí béèyàn bá jẹ́ mùsùlùmí òdodo túláàsì yóò nífẹ̀ẹ́ bàbá Ìmáàmù Allahu Ògbómọ̀ṣọ́ Akbar. látàrí tí wọ́n gbé dání. Allahu Akbar. Torí àwọn ògbé ilẹ̀ Yorùbá ọmọ Ògbómọ̀ṣọ́ ni wá ṣùgbọ́n ilẹ̀ Haúsá ni ibẹ̀ wọ́n bí wá sí ibẹ̀ náà la dàgbà sí ibẹ̀ la ń gbé. Allahu Akbar. ṣùgbọ́n bàtà bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀ wọn wáàsí wọn pé nǹkan ńlá báyìí ní jáde láti ìlú wa àwa náà wà sálámọ̀ sí bàbá Ìmáàmù káwa náà wá kírun lẹ́yìn wọn àwa náà wà nù tàn pé àwa náà wá tó papọ̀ pẹ̀lú àwọn olóríire nílùú wa tó gbé wa wálé náà nù. nǹkan mìta wá sí kódà bàbá ti rí wọn pẹ̀sẹ́ńtà tó fẹ́ rí gbé àgbẹ̀nẹ́ká kọ́kọ́ ya ọ̀dọ̀ Abu Imran náà àti àmọ́ lọ sí Ògbómọ̀ṣọ́ láàrín tó gbé wa wá nù. Allahu Akbar. Alhamdulillah ẹ̀yin èèyàn wá lé ọ̀rọ̀ lẹ ti gbé lẹ́nu àwọn alájà wa yẹn o nítorí bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn ni wọ́n ṣe wá sílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ní ó wu àwọn káwọn kí ó lẹ́yìn bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ àwọn ọ̀kan fẹ́ máa gbọ́rọ̀ wọn lórí social media. Allahu Akbar. ní táwọn sọ fẹ́yìn yẹn wa nìyẹn o mùsùlùmí tó bá mọ tó ń ṣe torí ẹ̀ pé kò sí ni yóò support bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ lákòókò tí àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tẹ́sìn òye àwọn aláìmọ̀kan tí wọ́n ń gbìyànjú láti lé wọn kúrò lórí àga ìmáàmù tí wọ́n jókòó lé yẹn Ọlọ́run sì ní gbà fún wọn láíláí. so ilẹ̀ rí yẹn láti odidi ilẹ̀ Haúsá ni wọ́n ti gbéra wá wípé àwọn owó àwọn sẹ̀ láti kírun lẹ́yìn bàbá Ìmáàmù àwọn dẹ̀ bẹ̀rẹ̀ rí wọn sójú ẹ̀yin náà ẹ wo nǹkan alhamdulillah l'Ógbómọ̀ṣọ́ náà Ọlọ́run àmọ̀ dúpẹ́ fún ẹ o Ọlọ́run àdúpẹ́ fún ẹ o Ọlọ́run bá wa fi sọ̀rọ̀ ẹ sọ́wọ́ bá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ o dákun jẹ́ kí wọ́n pẹ́ lórí ipò dákun jẹ́ kí wọ́n pẹ́ lórí ọlá Ọlọ́run bá wa fi wọ́n ní ọkàn balẹ̀ Ọlọ́run má fa burú ṣe wọ́n má fa burú ṣe àwa náà gbogbo àwọn àfáà súnà pátápátá tí àwọn náà ń pèpè lọ síbi ẹ̀sìn òdodo tí wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn
pẹ̀lú níbàámu pẹ̀lú súnà Ànábì wa Muhammad sọ́sọ́lá abiyọlọ́run fáwọn náà dákun bá àbísọ̀ rẹ̀ sọ wọn bá àbísọ̀ rẹ̀ sọ wọn iná súnà ọlọ́run títí ń tàn yìí ọlọ́run dákun mọ́jì òjáde rẹ̀ yìí ọlọ́run mọ́jì òkú láíláí ọlọ́run wá ṣe àwa náà lólùgbàgbọ́ òdodo ọlọ́run tún wá ṣe ń bi tá a kù sí la hawla wala quwwata illa billah. So ẹ̀yin yẹn wa l'Ógbómọ̀ṣọ́ pàápàá jùlọ ẹ̀yin Muslim youth tẹ́ bá bá mi rí àwọn alájà yìí ní ọ̀la ní Central Mosque ẹ dákun ẹ bá mi sálámọ̀ sí wọn ẹ bá mi ṣe dáadáa ẹ bá mi ṣàpọ́nlé wọn ẹ bá mi ṣàpọ́nlé wọn ọlọ́run nífẹ̀ẹ́ tiyín náà ọlọ́run ní fi wálẹ̀ la hawla wala quwwata illa billah subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.